mo ṣáàrí pé ó jí láàárọ̀ kùtùkùtù ó mú àdá ó fi wákàtí kan lọ ó lọ mo dẹ̀ ń bí léèrè wípé igi ló lọ bẹ́nu oko ni àbí ṣé ordinary kò ju oko pa kí ló ṣe ń lọ àdá báyìí ó ní mọ́mí òun fẹ́ ṣiṣẹ́ yẹn dáadáa ni ó dá dìde yóò lọ tó wá jẹun mo fún búrẹ́dì 400 mo fún lẹ́wà 200. Hello ṣé ẹ gbọ́ nǹkan tí mo sọ ṣẹ́gbẹ́ kan àmúni àmọ́ gbọ́ yín kí ló ṣẹlẹ̀ pé ta ló ń sọ̀rọ̀ ṣé tẹ́ bá nẹ́ẹ̀mí àbúrò yín lò àwọn ti mú o kẹ́ transfer 1 million naira mo ní 1 million owó kíni mo ní ẹ mú ní. ọmọbìnrin Àbíbátù yìí pé ẹ̀gbọ́n ẹ̀ kan ní ṣọ́ọ̀bù kékeré kan tí ó ti ń ṣe ọrọ̀ ajé bíi kẹ́míìsì POS nǹkankan ní Ọbàṣá wípé ó pé tọ̀ ká lọ kábọ̀ òun ń bọ̀ o ìwọ Àbíbátù ọmọ 17 years tó wà ní SS2 ní iléèwé kan tó ń pè ní Lísàbí Grammar School nílùú Abẹ́òkúta pé dúró dèmí ṣọ́ọ̀bù bá mi wo ṣọ́ọ̀bù dèmí mò ń bọ̀ gbogbo ohun tó fi ń ṣe POS àti gbogbo ẹ̀ wọ́n bá kó lé Àbíbátù lọ́wọ́ pé àwọn ń bọ̀ àti owó àti gbogbo ẹ̀ ṣùgbọ́n kàyéfì ibẹ̀ wá ni pé nígbà tí ẹ̀gbọ́n Àbíbátù tó jáde lọ tó lọ síbi tí ó fẹ́ lọ ni a gbọ́ wípé ọmọ ọkùnrin tí wọ́n ràn lọ́wọ́ yìí kò jọ Yíbò kò jọ Ègùn kò jọ Ẹdó kò jọ nǹkankan kí Elédùà kó dákun kó dábọ̀ kó ṣàánú wa ká má ṣe oore ṣe láyé ní ẹnìkan lára àwọn aládùúgbò ni wọ́n rí pé wọ́n gbọ́ wípé wọ́n rí pé alàgbà yìí wá pé Àbíbátù kúrò ní ṣọ́ọ̀bù pé ẹnìkan fẹ́ gba owó pé ẹnìkan fẹ́ gba POS ó fẹ́ lo owó ló wá re ọmọ yìí lọ ní ìjọ Friday yẹn on the 28th àbí on the 30 of August 2024 tá a wà yìí náà ni o Friday on the 30 ní ọwọ́ àárọ̀ mọ́sàn-án ni wọ́n wá mú ọmọ yìí lọ pé wọ́n fẹ́ gba owó ìyẹn alàgbà tá a pé wọ́n ràn lọ́wọ́ yìí àbálà àbábọ̀ bí ọmọ yìí ṣe di wíwá nìyẹn o Àbíbátù di wíwá gbogbo àdúgbò gbogbo ìletò gbogbo abúlé wọ́n bẹ̀rẹ̀ sí ní wá Àbíbátù káàkiri wọn ò rí ọmọ yìí ṣùgbọ́n kàyéfì tó wà ń bẹ̀ ni wípé ní àárọ̀ yìí on the 1st of September 2024 òkú ọmọ yìí ni wọ́n padà rí kábíyèsí Elédùmarè wọ́n padà rí òkú Àbíbátù nínú oko kan ní agbègbè Ọbàṣá ń bẹ̀ oko bàbá ẹ̀ pápá oko tí alàgbà yìí ń bá wọn ṣe oko tí alàgbà yìí ń bá wọn ṣe tó ti ń ṣe iṣẹ́ ọ̀yà tó ti ń gba owó tí bàbá ọmọ yìí mú lọ inú ẹgbẹ́ kan nínú oko yìí ni wọ́n ti padà wá rí òkú Àbíbátù. Ayé burú ìkàlẹ̀ èèyàn ṣùgbọ́n tó wà ń bẹ̀ sí ni wípé alàgbà yìí kí lẹ pókọ ọ̀gbẹ́ni yẹn náà kí lẹ pókọ Onyeka ni wọ́n pè é ṣùgbọ́n Onyeka Samuel kàyéfì tó wà ń bẹ̀ ni wípé láti ìgbà tí alàgbà yìí tó ti dé sí àárín wọn níbí ọmọ Benue ni àbí wọ́n lọ́mọ Benue ni o Onyeka Samuel wọ́n ní ọmọ Benue ni wọ́n ní Onyeka Samuel pé ọmọ Benue ni kàyéfì tó wà ń bẹ̀ ni pé kò sẹ́ni tí ó láǹfààní àti ya fọ́tò Onyeka Samuel ká ní pé àkọọ́lẹ̀ kan ń bẹ àbí pé wọ́n yàwòrán ẹ̀ àbí pé ó ní WhatsApp àbẹ́nìkan tẹ̀ bá wọ́n jọ ṣe kan pọ̀ tí wọ́n fi ya fọ́tò àbí fídíò mìkan ó yẹ ká ní àkọọ́lẹ̀ fọ́tò ojú Onyeka Samuel ọmọ Benue ṣùgbọ́n a nígbàgbọ́ pé ìjọba Nàìjíríà ìjọba ìpínlẹ̀ Ògùn State kò sí bí Onyeka Samuel bí ó ṣe wà ní agbègbè Ọbàṣá tí ò ní ní àwọn kan tí wọ́n jọ ń ṣèdè àbí tí wọ́n mọjú ẹ̀ rí àbí tó yẹ pé aráàlú mi ni àbí kinní kankan tó bá ń sọ̀rọ̀ tó wọ́n pòkè èdè kan náà ni wá àbí kankan náà ni wá
Oyeka Samuel láti ìgbà tí ọmọ yìí tó ti di àwátì tí àwọn kan sọ pé àwọn Oyeka Samuel ni àwọn rí tó pe Àbíbátù jáde lọ pé ó fẹ́ lọ bá wọn gba owó níbì kan láti ìgbà yẹn àfojúgán ní Oyeka Samuel. Àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lóríṣiríṣi ṣùgbọ́n tí bá ti ń sọ̀rọ̀ yìí a ò tí ì rí Oyeka Samuel tó wá pe ọmọ yìí kúrò ní ṣọ́ọ̀bù tó ti ń tajà tó ṣe POS yìí pé ẹnìkan fẹ́ gba owó tó fi mú lọ. Akúdédé àkókò ní gbogbo tẹ́ bá ti wo ìkànnì Ajára Màlífà TV. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di láṣẹ Èdùmàrè. Mo máa ń sọ nǹkan kan wípé gbogbo ajá tí ebi ń pa kọ́ lèèyàn fún lóúnjẹ. Torí pé ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé ajá mìíràn ó nílò okun láti lè gé èèyàn jẹ ni. Mo máa ń gbàdúrà pé Ọlọ́run jọ nínú àánú ẹ̀ ẹni tí wọn kì í ṣe lóore má jẹ́ á ṣe lóore o. Ẹni tí èèyàn kì í dúró fún Ọlọ́run má jẹ́ á dúró fún, ẹni tí èèyàn kì í sá fún má jẹ́ á sá fún. Ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ nílùú Abẹ́òkúta ní Ọbàsá, ìyẹn níjọba ìbílẹ̀ Òdẹ́dá ní ìpínlẹ̀ Ògùn, níbi tó jẹ́ wípé àwọn àgbà ní ẹnu ọlọ́fà ni mo ta ti máa ń dùn. Ó lágbára. Ẹ̀gbọ́n ọmọ yìí eléyìí tó jẹ́ wípé wọ́n ní chemist ni ó ní tó dẹ̀ tún máa ń ṣiṣẹ́ POS. Ẹ̀gbọ́n ẹ̀ náà ṣàìsọ̀rọ̀ lórí ohun tó ṣẹlẹ̀. Báwo ló ṣe ṣẹlẹ̀? Ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀gbọ́n ọmọ yìí. Ọmọ Nàìjíríà, ilé bàbá Àbíbátù la wà yìí. Aláǹfààní àti gbọ́rọ̀ láti ẹnu màmá Àbíbátù. Ẹ̀gbọ́n ẹ̀ tó fi ti ṣọ́ọ̀bù wípé òun ń bọ̀ kó ń sáré jáde lọ ṣe nǹkan kan. Ẹ kalẹ̀. Báwo ló ṣẹlẹ̀ gangan? Ó ṣẹlẹ̀ wípé ní ọjọ́ Thursday mo ń travel torí mo ní patí kan ní Ìkirè. Mo wá lọ síbẹ̀, mo gbé POS fún pé kí n lọ kó bá mi ṣe. Ẹ gbé POS fún Àbíbátù àbí? Fábíbá. Mo dẹ̀ fún ní kí ṣọ́ọ̀bù náà pé kó lọ bá mi ṣọwọ́ ajé ní ṣọ́ọ̀bù. Ìgbà tí mo dẹ̀ ń lọ yẹn mo dẹ̀ sọ fún pé tó bá ti dọwọ́ ọ̀sán kó lọ torí bí àárọ̀ là lọ. Èmi àti ẹ̀dẹ́ pera wa lẹ́yìn tí mo dán òun náà ti lọ sí ṣọ́ọ̀bù. Má pẹ́ kó tó délé òun náà ti gbọ́. Ìgbà tó dẹ̀ délé lálẹ́ náà a jọ sọ̀rọ̀. Ìgbà tó dẹ̀ dàárọ̀ ọjọ́ kejì fóònù tèmi kẹ̀ ó ti kú kí n tó lọ. Fóònù àwọn tí a jọ lọ sọ́run yẹn ni mo fi ń communicate pẹ̀lú ẹ̀ tí mo fi ń bá a sọ̀rọ̀. Even gan fóònù àwọn yẹn kò síná lórí ẹ̀, a lọ fowó charge. Mo ṣáàpè, mo béèrè pé báwo ni ọrọ̀ ajé lónìí kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ ní àdúgbò ní òun fẹ́ bí ẹnìkan ṣe transfer owó. Mo ní kó bá ẹni yẹn ṣe. Ó ní owó wọn ò tí ì pé, mo ní kó má wọrí pé kó bá wọn ṣe, kó ṣáà make sure pé òun gba ètò kù dání. Ó ní òun dẹ̀ ti gbọ́. Bí èmi àti ẹ̀ ṣáà ṣe sọ̀rọ̀ last night, ìgbà tó ṣáàpẹ̀ ṣàmọ̀ pé jẹ́ kí n tún pe ọmọ kí n gbọ́ òun ẹ̀ kí n béèrè pé báwo ni ọrọ̀ ajé pé ṣáájú wà o. Mo ṣáàpẹ̀ nọ́mbà ẹ̀ nọ́mbà ò lọ. Mo tún try náà lè ta kó lọ. Lẹ́yìn ìgbà yẹn bó ṣe máa pẹ́ bíi bóyá tó 4 after 4 ṣàníkọ̀ yẹn wọlé lórí fóònù àwọn ọmọ mi tajọ lọ tí mo fi ń communicate pẹ̀lú ẹ̀. Wọ́n ṣáà pè mí wípé bí kọ̀ yẹn ṣe wọlé nìyẹn pé hello ṣé ẹ gbọ́ nǹkan tí mo sọ ṣé ẹ gbọ́kọ̀ àmúni àmọ́ gbọ́ yín kí ló ṣẹlẹ̀ pé ta ló ń sọ̀rọ̀ ṣé tẹ́ bá nẹ́ẹ̀mí àbúrò yín lò àwọn ti mú o kẹ́ transfer 1 million naira ní 1 million owó kíni mo ní ẹ mú níbo ṣé ṣọ́ọ̀bù yìí ta ló pè yín nọ́mbà Àbíbá ló fi pè mí so bẹ́ẹ̀mi ṣe rí yẹn mi ò gbọ́ bóyá ó fẹ́ sọ pé ó fẹ́ ra nǹkan kàbò fẹ́ béèrè nǹkan lọ́mi ló wáá jẹ́ ohun ọkùnrin ni mò ń gbọ́ mo ní talent tó ń sọ̀rọ̀ sẹ́ ẹgbẹ́ Àbíbá kẹgbẹ́ mo ti ná fóònù sáwọn ọmọ mi tàjọ rẹ̀ pé ẹgbẹ́ bá mi gbọ́ kọ̀ yìí mo nítorí mi gbọ́ nǹkan tẹ́ni yẹn ń sọ fọ́nà ti gbá àbúrò mi tí mo ní kó bá mi dúró ṣe ṣọ́ọ̀bù lọ ti lọ gbé ní àbáwò ló ṣe jẹ́ pé mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ immediately mo dẹ̀ pé dáàdì mi lórí fún pé dáàdì mi mo gbọ́ báyìí pé wọ́n pè mí pé nǹkan báyìí ṣẹlẹ̀ o àwọn ní pé kí n fọkàn balẹ̀ pé kò sí nǹkan kan pé àwọn lọ síbi iṣẹ́ àwọn náà ṣe ń bọ̀ ní ilé ni pé kí n jẹ́ káwọn délé kò sí nǹkan kan mí náà ẹ̀dẹ̀ ṣọ́ọ̀ṣà pé nǹkan ṣẹlẹ̀ o bí mo ṣàṣe wá ẹni tí mo pè ní ọba àṣà nìyẹn mo ṣàbẹ̀rẹ̀ pé Àbíbá ń kọ́ṣẹ́ bá mi rí lónìí ṣó ti dé ṣọ́ọ̀bù ọ̀nà àwọn rí o pé bọ̀ kò tí ì ṣí ṣọ́ọ̀bù àmọ́ ó wá sọ́ba àṣà ó kọ́ béèrè pé ṣọ́mọṣẹ́ dáàdì mi ti dé ọba àṣà pé mọ́mí òun ní kò wá béèrè pé ṣé ó ti dé ọba àṣà àwọn olóhùn bíbẹ̀ ìyẹn àwọn tó bá ní ṣọ́ọ̀bù lóhùn
wípé ṣé ọmọọṣẹ́ dádì òun ọdẹ́nu yí padà ó ń lọ bọ̀ létà làwọn èèyàn wá sọ pé wọ́n rí òun àti ọmọọṣẹ́ dádì mi yẹn tí wọ́n ń lọ lọ́nà inú oko tí òun àti ẹ̀jọ́ lọ létà ni wọ́n ní ọmọọṣẹ́ yẹn lọ́rí tó jáde padà tí àbíbá ò tẹ̀lé jáde wọ́n dẹ̀ náwọn béèrè lọ́wọ́ ẹ̀ pé ọmọ tẹ̀jọ́ ló ń kọ́ kò dáhùn ó ṣáà lọ ni ìgbà yẹn ó dẹ̀ kó ti kọ́kọ́ ṣiṣẹ́. ẹnìkan rí ọ̀gbẹ́ni yẹn tó ń lọ pẹ̀lú àbíbá tó mú lọ tó wá rí tó ń dá nìkan bọ̀ padà. tó wá ń dá nìkan bọ̀ padà. ok. èmi ṣáà padà pé ilé pé nǹkan báyìí ṣe bọ́ ṣàṣì bẹ̀rẹ̀ sí ni máa lọ wá káàkiri nìyẹn tá a ṣá bẹ̀rẹ̀ sí ni wá láti jẹta yẹn kémi tó ṣẹ́ jìde ní àárọ̀. láti Friday lẹ ti ń wá Friday on the 30 èní ni on the 1st of September ó kójọ mẹ́ta lé ní báyìí. bẹ́ẹ̀ ni a ṣẹ̀ṣẹ̀ alàgbà yẹn ẹ ò tí ì kó fìrí ẹ̀ dé sìn. a kò fìrí. àwọn tó dẹ̀ máa ń pè yẹn wọn ò pè. wọn ò pè àti gba ó ṣáà ní ká tún sẹ́ǹdì owó ká sẹ́ǹdì owó mo ṣáà ń bá a sọ̀rọ̀ pa ó dáa tẹ́ bá mọ̀ pé owó lẹ fẹ́ gbọ́ owó wà ní ọwọ́ ẹ̀ fóònù mi ti kú mi lè rí transaction tó ṣe ní ọjọ́ yẹn mo lówó wà lọ́wọ́ ẹ gba owó ọwọ́ ẹ̀ kẹ́ ẹ dẹ̀ fi sílẹ̀ kẹ́ ẹ jẹ́ kó máa bọ̀. èmi ẹ̀ wá kí ọ̀rọ̀ balẹ̀ yá bóò lẹ ṣe wá rí òkú Àbíbátù. àárọ̀ yìí náà ni mọ́mí ẹ̀ ṣáà ń tẹnu mọ́ pé ní Sunday. láàárọ̀ yìí torí a ṣe investigation a ṣe gbogbo ẹ̀ ọ́ track ẹ̀ ọ́ ṣe gbogbo ẹ̀ track kọ́ sọ pé bọ́lẹ̀ tí wá lóko ẹ̀. ọba àṣà náà láti rí nínú oko. nínú oko ta ni. nínú oko dádì mi. nínú oko dádì Àbíbá. bẹ́ẹ̀ni. bó lẹ ṣe wá bá. a bá ó so lọ́wọ́ ó ti dojú bolẹ̀. wọ́n so lọ́wọ́ sẹ́yìn. ó so lọ́wọ́ sẹ́yìn ó tún so lọ́wọ́ ó so lọ́rùn náà. wọ́n so òkè okùn yẹn fọ́rùn ẹ̀ pa. ó tún fún lọ́rùn pa àdẹ̀bà pé ṣòkòtò ẹ̀ náà ó ti bọ́ ní ara ẹ̀ ó rèpù ẹ̀ náà. wọ́n rèpù ẹ̀ kó tó di pé. ǹjẹ́ àpá ọgbẹ́ wà lára ẹ̀. ẹ ó ṣá lọ́rùn máàkì wà lọ́rùn. lọ́rùn ẹ̀ náà. ìjà ṣé wọn yọ kankan ní ara ẹ̀. ara ò yọ kankan lára ìjà lọ́dẹ̀ ti bò lára náà gbàtà máa dìbẹ̀ ó ti dá àpá sí lára gan náà. kábíyèsí lọ́dọ̀ rẹ̀. ẹ ṣe. ẹ jẹ́ kí n tún mú ìfọ̀rọ̀wọ́rọ̀ eléyìí tí ìyá ọmọ náà tí Ìkọlóbùrò TV tí wọ́n ṣe fún ìyá ọmọ náà wá kẹ́ ẹ túbọ̀ fúnra ara yín. ẹ jẹ́ ká bá màmá Àbíbátù sọ̀rọ̀ káwọn náà bá a sọ̀rọ̀ bí ọ̀rọ̀ kan méjì báwo ló ṣẹlẹ̀ kí ni tójú wọn tó nípa ìṣẹ̀lẹ̀ yìí màmá ẹ pẹ̀lẹ́ mà ẹ bọ́ sí bàbá ẹ lè bọ́ sí bàbá ẹ gbẹ́ra fún wọn ẹ jẹ́ kó jókòó ẹ fún láyé mẹ́rin ẹ jókòó mẹ́rin mà. orúkọ mi ni Motúnráyọ̀ Akínsànyà. màmá Motúnráyọ̀ Akínsànyà. tí mo jẹ́ ìyá Àbíbátù. ok. ó kàn ṣẹlẹ̀. kí ló kọ àdúgbò tá a wà yìí mà. my sis. my sis. bẹ́ẹ̀ni. pé ẹ̀gbọ́n Àbíbátù. Àbíbátù ọmọ ọdún mélòó ni. ọmọ ọdún 17 tó ń lọ 18. 17 years. ó kàn ṣẹlẹ̀ pé ẹ̀gbọ́n ẹ̀ fẹ́ lọ ibì kan wá ní kó bá òun dúró sí ṣọ́ọ̀bù. ó dẹ̀ lọ́jọ́. kí lẹ̀gbọ́n yẹn ń tà. oògùn ló ń tà chemist. wọ́n dẹ̀ ń ṣe POS àbí. POS tó bá wà nílé náà ọwọ́ àbúrò ẹni POS ẹ̀ máa ń wà. wọ́n máa ń ṣe tóun bá wà nílé. ó bá dẹ̀ gbé ìjọ yẹn ṣáà kọ́kọ́ lọ́jọ́ kìíní ó dé nígbà tó dẹ̀ di ìjọ Friday yẹn. ó dẹ̀ gbé ó dẹ̀ mọ́mì mo fẹ́ lọ ṣọ́ọ̀bù àǹtí wọn. òun ò ní pẹ́ dé o tóun bá ti tó aago 7 sí 8 máa padà wá o tó lóun fẹ́ bá ẹnìkan ṣe ipò mọ mo ló dàbọ̀ ọkọ mi mo ṣáàrí bó ṣe ń ṣe tó ń lọ kí ló dé lóhun ti ẹ̀mọ̀ ohun tó ń ṣe òun tó bá dẹ̀ tí wàá mọ̀ para ẹ̀ ò lọ jókòó ṣáàní kí n ṣàjẹ́ kóhun lọ ṣá ká má fọ̀rọ̀ gùn ó dẹ̀ wọ mọ́tò ó lọ ó kàn tó bí aago 4 lẹ́nìkan lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù mi bá pè mí pé Bọ́lá Àbíbá lọ́mọ ló lọ ṣọ́ọ̀bù àǹtí ẹ̀ ó ní kí n múra ní ìsìn torí ẹnìkan pè mú wípé tí n bá ní ẹ̀mí Àbíbá lò tó bá jẹ́ ẹ̀mí Àbíbá ń bá láìpì tí n fi 100,000 ṣọ́ àbí 1 million ṣọwọ́ mo ní 1 million kẹ̀ ṣàgbọ́kadà mo lè máa gbọ́kadà dé ojú ọ̀nà mo bá pàdé ìyàwó ọkọ mi lójú ọ̀nà ọba náà bá ṣe òun ti pàdé ọmọọṣẹ́ dádì wa lọ́jọ́ lọ bí gbogbo wọn ṣàṣe fi bẹ̀rẹ̀ sí sọ pé ọmọọṣẹ́ dádì wa ló mú lọ lọ́jọ́ kọjá ní ìsìn òun nìkan ṣoṣo ló padà bọ̀ abákanlùgbẹ̀ abẹ̀rẹ̀ sí wágbẹ̀ títí láti jẹta ó kàn dàárọ̀ yìí ní bá pé dádì ẹ̀ wípé bí mo ṣe sùn mo sára lálà wípé Àbíbá àti kíní POS yẹn wọ́n wà ní òko báwọn ń tà ṣe gbéra nìyẹn kó tó ṣẹ́jú kan tán wọ̀ nígbẹ̀ lábára Àbíbá gbé tán pa sí kan tó pẹ́ wọn lọ́pàá. màmá ọmọkùnrin yìí tó wá pe Àbíbátù jáde kó ṣọ́ọ̀bù yìí
báwo lẹ ṣe mọ ọmọ yẹn bó lẹ ti mọ̀ ọ́. àmọ̀rí àánú ni dádì wa ṣe olóhùn ṣáà. kí lorúkọ ẹ̀. Ọ̀yẹ́ka. Onyeka wọn ló Onyeka Samuel. Onyeka Samuel mo ṣàdédé rí wípé ó dé ó ní òun oníṣẹ́ òun máa roko òun máa ṣe kinní. ó kàn ń rìn káàkiri. ó kàn ń rìn káàkiri mo dẹ̀ ní ayé tá a wà yìí ó ṣòro kó má sunú lé o ibi tẹ́ ẹ̀ ti rí òun ni kó padà lọ sùn ibẹ̀ náà ló dẹ̀ sùn tó bá dẹ̀ jí láàárọ̀ ìjọ tó máa lo oko lọ ṣiṣẹ́ àbàmì mo ṣáà rí pé ó jí láàárọ̀ kùtùkùtù ó mú àdá ó fi wákàtí kan lọ ó lọ mo dẹ̀ ń bí léèrè wípé igi ló lọ bẹ́nu oko ni àbí ṣé ordinary kò ju oko pa kí ló ṣe ń lọ àdá báyìí ó ní mọ́mí òun fẹ́ ṣiṣẹ́ yẹn dáadáa ni ó dà dìde yóò lọ tó wá jẹun mo fún búrẹ́dì 400 mo fún lẹ́wà 200 mo ṣe jẹ́ ó dẹ̀ rọ̀ mí ó gbòkó ó tó wá aago kan ọ̀sán ẹ̀yin ọmọ ìyá ọmọọṣẹ́ bàbá yín kò lè náà wọn kò rí o lọ́wọ́n aṣọ́dé láyọ̀ o mo ṣe rí mọ́ nìyẹn wọ́n tó ń pè mí pé ọ̀rọ̀ yẹn nìkan pẹ̀lú ọmọ mi o ó kọjá o kò padà bọ̀ o. ta ló pé òun ríṣẹ́ ni ẹ wà nítòsí. kò sí nítòsí abúlé yẹn gangan lọ́wọ́ tó rí wa ilé tó pọ́ngù sí oko wa yẹn bàbá arúgbó gan ni. wọ́n làwọn rí àbí. wọ́n náà wọ́n rí wípé ó mú ọmọ mi wọ́n dẹ̀ ń pè bóyá ó wá fi nǹkan gbá ni wọ́n ń pè gan kò lè sọ̀rọ̀ ó kàn lọ rí gidi bóògùn ni. bàbá tó rí àyíbá yẹn wọ́n ní àwọn ń pè é kò sọ̀rọ̀ kò dáhùn. wọ́n ní kò dáhùn. kábíyèsí ló dùn àbíbá ṣé dádì ẹ ti ń wúṣu ni kí ló lọ ṣe ń da yìí ọ̀nà ó kàn lọ ni ọmọọṣẹ́ yẹn ló ń dáhùn wípé àwọn ń lọ wà pákí ni. ṣé ibi tó ń lọ yẹn ṣé àwọn kan wà ń bẹ̀ tí wọ́n nílò owó ni. kò sẹ́ni kankan bẹ̀. torí tá a gbọ́ ni wípé jọ ń pé wọ́n ní arákùnrin wa tàn wípé àwọn kan fẹ́ gba owó káàṣì ló fi tẹ̀lé. ṣá ibi tó ń lọ ibi tó forí lé yẹn ṣé àwọn kan wà ń bẹ̀ tó ń gbé bẹ̀ tó ń. wọn kì í kiri owó àmọ́ tó wá fi ṣe àmọ́ tó wá fi mú kúrò ní ṣọ́ọ̀bù wọn kiri owó. tó ọ̀rọ̀ rẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ láǹfààní àti máa wà káàkiri àgbáńlá ayé Onyeka Samuel ni wọ́n pe orúkọ alàgbà yìí wọ́n sì ní ọmọ Benue ni ẹ̀yin náà lè kófìrí ẹnìkan ládùúgbò yín àbí ìletò yín tó ń rìn káàkiri tó ń ṣe kámikàmìkámi torí pé ẹni bá pààyàn ọkàn ẹ̀ náà ò ní balẹ̀ tẹ́ ẹ bá kófìrí ẹnìkankan tó ń rìn káàkiri lára àwọn ètò wa a ti gbé ètò níbi tá a ti rí ẹni tó lọ pààyàn sóko tó ṣe wípé spirit àti ẹ̀mí ẹni tó gbà yẹn òun ló padà tí tó fúnra ẹ̀ jẹ́wọ́ pé òun ló ń ṣiṣẹ́ báyìí o àwọn kan náà ni wọ́n mú pé alàgbà gbọ́dọ̀ ẹ̀ ń lọ kíní kan ló bá ní kàn ṣàánú báyìí lòun ṣe tẹ́yìn náà bá kófìrí ẹnìkan ládùúgbò yín àbí lẹ́tọ̀ yín àbí kankan ẹ dákun ẹ dábọ̀ ẹ fi tó àwọn agbófinró létí àbí kẹ́ ẹ kàn sí wa lórí mẹ́sẹ̀gì àbí nọ́mbà wa ẹ pè wá pé ẹni báyìí wa kófìrí ẹ o ibi tó ń lọ àmọ́ kádẹ̀ tún wà lójúfò ká máa ṣọ́ra o ayé burú ìkàlẹ̀ èèyàn gbogbo ẹni tẹ́ ẹ bá yàdúgbò yín a ò dé ṣoore ṣe o tí ò níbi tó ti wá tó kàn ń rìn káàkiri tó ń lálàsí gbogbo ẹni tó ń lálàsí náà kọ́ ló nílò ìrànlọ́wọ́ o ẹlòmíì á kàn pretend á díbọ́ bíi pé òun nílò ìrànlọ́wọ́ kò nílò ìrànlọ́wọ́ o iṣẹ́ ibi náà fẹ́ ṣe ṣùgbọ́n nídàkejì èyí tá a fi pín ohùn sí méjì lẹ́ẹ̀kan òun náà ni wípé ta ló mọ̀ bóyá àwọn kan ni wọ́n ti wọ ìbàṣà wá again ìbàṣà àbí ọbàṣà tí wọ́n ń ṣiṣẹ́ láàbí yìí ẹ jẹ́ káà lójúfò a ti ń bẹ ìjọba ìpínlẹ̀ Ògùn bàbá wa Prince Dr. Dàpọ̀ Abíọ́dún ẹ dákun ẹ dábọ̀ ọbàṣà ó nílò attention àwọn ìṣẹ̀lẹ̀ mẹ́rìírí tó ń ṣẹlẹ̀ ń bẹ pọ̀ bó jẹ́ police station bó jẹ́ police post bó jẹ́ ọgbà kìnìún kan bó jẹ́ àwọn tó ṣèfù bó jẹ́ VGN kìnìún kankan ó yẹ kí ẹ fìdí wọn múlẹ̀ sí ọbàṣà kí wọ́n lè máa ṣiṣẹ́ ètò ààbò ìlú torí pé eléyìí ó ṣe ìrànkà yéfì o Yorùbá sì pé olè oníjà àgbà kó mọ́ṣẹ́ lójú fèrè eléyìí ó ṣe wá lójú fèrè o ẹ bá wa share post yìí ẹ bá wa pín ẹ comment ẹ like ẹ pín káàkiri ẹ̀yà ara Abẹ́òkúta èyí tá a tún rí rèé o ní mile 6 stroke ọbàṣà
nítòsí OGTV níta àtúndèrè o ẹ bá wa pín káàkiri o Samuel Oyenka Samuel ẹni tí bàbá ọmọ tí wọ́n pa yìí Àbíbá tó ràn lọ́wọ́ òun ni wọ́n pé ẹnìkan wá pè é ní ṣọ́ọ̀bù tó wà pé wọ́n fẹ́ gba owó níbì kan tẹ̀lé mi ká lọ wọ́n sì pé ọmọ yìí bó ṣe ń lọ wípé kódà wọ́n ṣe ń pè kò dáhùn wọ́n ṣe ń pè pé àgbábó ló ń lọ wọ́n ní kò dáhùn ṣé ó fògùn pé ni ṣé ó lò kankan fún ni ẹ má gbàgbé wípé nílùjẹ̀ gbogbo lọ́dún náà lọ́hùn arábìnrin tí wọ́n pa ọmọ ẹ̀ arábìnrin Taylor wọ́n ṣe wá pè òun náà ṣọ́ọ̀bù ẹ̀ rí pé a fẹ́ rí ẹni tó wá pè é tó ń pè lọ gbogbo àwọn tó ń bá ọmọbìnrin yìí sọ̀rọ̀ àtọmọ ẹ̀ kò dá wọn lóhùn ó kàn ń lọ náà ni títí tó fi débi tán ti pa wọ́n dẹ̀ pa ọmọ ẹ̀ náà wọ́n pa arábìnrin ọmọ 22 years wọ́n dẹ̀ pa ọmọ ẹ̀ ọmọ 7 years nígbà tí wọ́n pa ọmọ ẹ̀ nígbà tí wọ́n pa arábìnrin yìí iye ọmọ yìí ò tí ì ṣí nígbà yẹn nígbà tí ẹ̀jẹ̀ ìyá ẹ̀ tó ta sí ọmọ yẹn lára ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ní pariwo ká mọ́mì tó ń pariwo wọ́n yọ orí obìnrin yìí wọ́n yọ orí ọmọ ẹ̀ wọ́n fi ṣe ètùtù ọ̀la kí Ọlọ́run kó dábọ̀ kó ṣàánú fún wa kámárà rẹ̀ fẹsẹ̀ sí ẹ bá wa pín ètò yìí ẹ bá wa share ẹ jẹ́ kó dọ́dọ̀ ìjọba kó dọ́dọ̀ gbogbo àwọn tí ọ̀rọ̀ kan Agbọ́ládé Olúwaṣeun Olóbùrú of Africa. The Commissioner of Police in Ogun State bàbá wa Mustapha Alamutu ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa gbé ìgbésẹ̀ ẹ̀yin àjọ ọlọ́pàá ẹ̀yin so safe ẹ̀yin VGN Àmọ̀tẹ́kùn ìlú Ọ̀bàṣà ò safe mọ́ o Ọ̀bàṣà Alábẹ́òkúta nípínlẹ̀ Ògùn ń bí kò fẹ́ safe mọ́ o ẹ dákun ẹ dábọ̀ ẹ rà wá kalẹ̀ o màmá wa the PRO of Ogun State Police SP Ọmọlọ́lá Odùtọ́lá ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa gbé ìgbésẹ̀ the Commissioner of Police ẹ bá wa gbé ìgbésẹ̀ Anthony General Chief Justice in Ogun State ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa gbé ìgbésẹ̀ bàbá wa Speaker Ẹlẹ́mìdé Adébísí Dove Olúdáyìísí Ẹlẹ́mìdé agbọ́ pé ọmọdé dáadé yín Speaker náà ẹ dákun ẹ dábọ̀ Ọ̀bàṣà ẹ dákun ẹ dábọ̀ ẹ bá gbé ìgbésẹ̀ o eléyìí tí ń pọ̀ jù kí Ọlọ́run kó ọ̀gá àgbà so safe Sọjí Gansalo ẹ̀yin náà bá gbé ìgbésẹ̀ o ẹ bá pín àwòrán yẹn ẹ bá pín gbogbo fídíò yìí ẹ bá pín ètò yẹn kó délé kó dóko ẹ jẹ́ kí àwọn èèyàn kí wọ́n rí ẹni tó ń ṣẹlẹ̀. bó tilẹ̀ jẹ́ pé mi nílò rẹ̀ fẹ́ láti fi ojú bàbá náà wọ̀n ṣùgbọ́n máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ àkọ́kọ́ kí n máa gbé oríyìn fún iléeṣẹ́ Olóbùrú TV online TV bí wọ́n kó iṣẹ́ takuntakun gan-an lórí ọkùnrin tó ń sun rárá fọkùnrin ẹgbẹ́ akọ̀ọ̀ṣẹ́ ló ń ṣe ẹ jẹ́ kí n máa fi àkókò sọ pé gbogbo ẹni tẹ́ bá wà lórí ìkànnì YouTube tó jẹ́ wípé ẹ tí subscribe sí Olóbùrú TV ẹ fi àǹfààní lọ subscribe sí channel yẹn lóòótọ́ tẹ́lẹ̀ má ti rí àwọn iṣẹ́ tó pọ̀ máa wò ń bẹ̀ ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà máa rí àwọn iṣẹ́ yẹn wò wọ́n ṣiṣẹ́ takuntakun gan tó rà wọn ni wọ́n jẹ́ ká rí òkodoro ọ̀rọ̀ wọ́n jẹ́ ká rí ìdí ọ̀rọ̀ yìí ní ṣókí ẹnìkan tí wọ́n rí pé kò nílé kò níbi tó ń sùn sí ni bàbá kan pa èyí tó fi ń sùn kiri ó dáa kí ló fẹ́ ẹ bá òun wá ṣe òun lè ṣiṣẹ́ iṣẹ́ ló ní kó bá òun wá iṣẹ́ tí wọ́n dẹ̀ bá wá kó dáa mo lè rókó mo lè ṣe gbogbo ẹ̀ wọ́n fi níyàwó máa roko. tọ ẹ wọ Nàìjíríà alàgbà tí wọ́n ń pè ní Samuel ibi tí ó wà ẹnìkan ò mọ̀ ṣùgbọ́n a nígbàgbọ́ pé Ọlọ́run mọ̀ ọ́ mo sọ lẹ́ẹ̀kan wípé ọ̀gbẹ́ni kò ní àwòrán a ò ní àkàálẹ̀ kankan nípa bó ṣe dé Mile 6 àti bó ṣe dé Ọ̀bàṣà
ṣùgbọ́n ọjọ́ pé bàbá ọmọ yìí ò ní láǹfààní àti fojú wọn hàn ṣùgbọ́n ẹ gbóhùn wọn báwo ni wọ́n ṣe pàdé Samuel báwo ni wọ́n ṣe mú dé abúlé tó ti ṣiṣẹ́ kí ló ṣẹlẹ̀ gbọ́dọ̀ ti mọ̀ ẹ ó báyìí sà ẹ̀yin ni ẹ mú Samuel lọ sí oko tó ti ń ṣiṣẹ́. orúkọ mi ni Mr. Akisan Samsudeen. ok. mo jẹ́ mùsùlùmí tí mo máa ń kírun ní wọn mọ́ṣáláṣí bẹ̀tí ní àárọ̀ ọjọ́ kan ni mo bá ní nígbà tí mo fẹ́ kírun mo bá níbi tó ń sùn nígbà tí mo dẹ̀ débẹ̀ mo dẹ̀ kí kí ló wá ṣe ń bí ó ní ìyá ló ń jẹun òun ṣàkékeré ni mo dẹ̀ kírun wọn jáde. ó lóun ṣàkékeré. ìkélé òun máa ń ṣàtò máa ń tàtò fi ń jẹun ó níbẹ̀ tó mọ̀ nípa iṣẹ́ oko ríro ó ní kí n jọ kí n ràn lọ́wọ́ láti bá ń gba oko wọ́n ní mi ò lè bẹ́ẹ̀ gboko ńgbà tí mi mọ ibi tó ti wá jọ́kìnjọ́kìn inú ti ta mi ò yá sí ó kàn jọ́ karùn-ún ẹni tó pè pé kí n jọ kí nàìjíríà bí kó pa oko wọ́n ní mi ò lè bẹ́ẹ̀ gba oko nígbà tí mi mọ bí o ṣe mọ bóòlù sí bẹ́ẹ̀ kí n mú ẹ lọ sóko kí n mọ bí iṣẹ́ ṣe rí ó dẹ̀ lọ sóko mo níbi tó ṣiṣẹ́ mo ló dà ókè o mi nílé tí mo fẹ́ gbé ẹ tí mo fẹ́ gbà ẹ sí o máa sún mọ́ọ̀sì ẹ tí ẹ bá ti mọ́ kó wá máa gba àjà pẹ̀lú fáìlì kó máa lọ ṣiṣẹ́ oko tó fẹ́ ṣe kí ìyàwó mi dẹ̀ máa fún ẹ lóúnjẹ ètò bá ti ń dé tó bá fẹ́ sùn máa padà sí mosque àbúmọ̀dé di gbogbo ètò wà lọ́dọ̀ mi kò dípè 7 days ọkàn ti jẹta náà pè mí pé kí n máa bọ̀ ní ọjọ́ Jímọ̀. ọjọ́ Jímọ̀ on the 30th of August. wọ́n pè mí láago márùn-ún kí n máa bọ̀ wọ́n ràn mọ́ mi lé o. márùn-ún rọ̀lẹ́. márùn-ún rọ̀lẹ́ wọ́n pè mí. pé látàárọ̀ àwọn ògbóró àríbátò. ẹ̀fọ́ ló lọ sí ṣọ́ọ̀bù ọ̀gbọ́n ṣe ń bọ̀ ní ẹ̀mọ́lẹ́ pé ìgbà tí mo sáàyàn nọ́mbà ẹ̀kọ́kọ́ náà tún pè mí padà wípé ọmọ mi wà lákàtà wọn pẹ̀lú ọmọ iṣẹ́ mi o kí náà ṣe. ohun tó ń pè yẹn ẹ dáhùn yẹn mọ́ ẹ lè identify ohun yẹn. ọkọ̀ fa ohun yẹn ni wọ́n fi bí aṣọ tàbí akáṣì kọ́ fa ohun yẹn. ṣé wọ́n jẹ́ kẹ́ gbọ́ ohun àlùbá. mo ní kọ́ jọ̀kẹ́ kí n gbóhùn ẹ̀bá wọn ní kí mo lè gbóhùn ẹ̀ mo ní kí ló dé ẹgbẹ́ fò fún wọn ní mi lè gbóhùn ẹ̀ wọ́n ní kí fún wọn 1 million mo dẹ̀ gbóra mo send mo àtàṣe owó ẹ̀ ṣá mo ní tí ó mẹ́sọ̀ pé tí n bá ṣe owó ẹ̀ ṣá ò ní pa ọmọ mi ní kò sí tó lè ṣe ó dẹ̀ fọlọ́run búra pé mo ìṣòwò ẹ̀tọ́ tó lóhùn ti rí o pé ìpa nọ́mbà láti jẹta nìyẹn. láti ìgbà yẹn lẹ ti dúró nọ́mbà yẹn ò lọ́mọ. bẹ̀tẹ̀ àwọn ọlọ́pàá kí n ta pẹ̀lú ìran help mi asanwó tracking àtàwọn so safe àtàwọn hunters bí tó ti ń track fóònù yẹn ṣá wọn ní a lọ sí ọgbẹ òkè gbúwa. tracking yẹn mú. tracking yẹn mú but we spent almost 4 hours there pẹ̀lú àwọn ọlọ́pàá àtàwọn so safe àtàwọn hunters bẹ́ẹ̀tì gbà tá a ṣe é jà tó lójú òkú táwọn ní kọ̀ọ̀kan dá padà bẹ́ẹ̀tì ó kọ̀ wá di àárọ̀ yìí níyà ìfúgbà nígbà tó ń lẹ́ni kan méjì lọ sóko ẹnì kan sáré padà wọ́n dẹ̀ rí gbé bí bó ṣe ń ṣe ẹ̀ ó ní ọkọ̀ òun sọ fọ́mọ òun lò jì ó ní ká padà sí lóko rẹ̀ wọ́n dẹ̀ tó pe àwọn ọmọ gáàgì àwọn hunters àtàwọn so safe àtàwọn ọlọ́pàá sáà ẹ̀bùn já fúnra mi gangan mo rí ibi tó pa sí ni mo lead mo ṣíwájú mo rí ibi tó pa sí fúnra mi. kí ni àwọn kan tẹ ṣàkíyèsí nínú ibi ìtẹ̀sí lóku àdúrà. wọ́n sáré pé ibi tí wọ́n dráàgì wọ́n rí pé gbogbo ilẹ̀ ń dàrú ẹ̀jọ̀ mú kí wọ́n so lọ́wọ́ sẹ́yìn wọ́n dẹ̀ so lójú wọ́n dẹ̀ so lọ́rùn wọ́n dẹ̀ ṣàbí ọ̀nà 5 sí 6. wọ́n ṣà ní ara. wọ́n ṣà ní ara gidi. kábíyèsí lódùmarè. ọmọ ọdún mélòó ni àgbàtì. ó ṣe máa clock 18 years. 17 go to 18 years. máàpù ló wà. ó ṣe bọ́ sí SS2. kàyéfì ńlá náà ni eléyìí ṣùgbọ́n ẹ̀yà ọmọ Nàìjíríà tẹ láǹfààní àti máa wò wá gbọ́ wa káàkiri àgbáńlá ayé. Allahu alam ohun tó pamọ́ ojú Ọlọ́run ló tó. ṣé ká nígbàgbọ́ wípé Samuel ọmọ tí bàbá Àbíbátù tó ràn lọ́wọ́ tó ní kó lọ máa ṣiṣẹ́ oko tí wọ́n ń fún jíjẹ tí wọ́n ń fún mímu ṣé ká nígbàgbọ́ pé Samuel yìí kan náà ló ṣe jàǹbá yìí fáwọn mọ̀lẹ́bí àbí ká nígbàgbọ́ wípé ọba ṣá
atẹ́gùn tó wọlé tó kaṣọ ní yàrá ẹ tó wọ tiẹ̀ sọ́nù kó mọ́ ṣàfihàn ara o àbí ká nígbàgbọ́ pé àbí ọba ṣá ó nílò àmójútó torí pé ọba ṣá yìí a ti ń gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ mérìírí báyìí náà tó fara pẹ́ tẹ́ ẹ̀ bá gbàgbé ọmọ ọkùnrin kan lọ́dún kan tí a pé àáfàá ọgbọ́n tó ń ṣe iṣẹ́ àáfàá tó tún ní tó mú ìṣègùn mọ́ àdúgbò ọba ṣá ló ti ṣẹlẹ̀ tó ti pa ọmọ yunifásitì látàrí pé àṣàjò fún ẹ èròǹgbà ọmọ yìí tó lọ sọ́dọ̀ àáfàá yìí ni pé kóun lọ ṣe àjò kóun lọ tọ́jú ara òun láì mọ̀ pé àáfàá yìí ti gbàbọ̀dé àáfàá yìí gbẹ̀mí ẹ̀ wọ́n pa ọmọ yẹn nífọ̀ náà fọ́nṣẹ́ lọ́dún náà lọ́wọ́ gbogbo ẹ̀ la mú wá sójú ìwòran yín ṣùgbọ́n eléyìí tó ṣẹlẹ̀ yìí bákan méjì ni o ká má wulẹ̀ tọ́ra wa ejò Sámúẹ́lì ó lè lọ́wọ́ nú wípé òun ló tan Àìbátù tó rèé lọ sí ọwọ́ àwọn agbénipa gbowó agbénipa tí wọ́n fi dá ìmọ̀ yìí nígbòdò tí wọ́n pa ń fọ̀ náà fọ̀ṣù. ó wá tún lè jẹ́ wípé àwọn kan ni wọ́n ti wọ ìlú Ìbàṣà wá àti Máìsísì lápapọ̀ tí wọ́n ṣe láàbì. a kàn mọ́mọ́ pín ohùn sí méjì bẹ́ẹ̀ ni o kí a má jáfara òfò ẹnìkan kì í máa ń jọ òfò lójú wa ó mọ́ dàbí sinimá ni Ọlọ́run jẹ́ kí láabi kó kọ́gùn sọ̀dẹ̀ wa o ẹni tó bá kàn ló mọ̀ o ẹni tí ò bá kàn yóò máa wò bí àbí ó ń ṣe kọ́mẹ́dì ni àbí sinimá náà ń ṣe ni àbí kinní kan náà ń ṣe ni ṣùgbọ́n a gbàládùra wípé àwọn ẹbí kọ́lọ̀ ń bá wa tù wọ́n nú kọ́lọ̀ ń bá wa rọ̀ wọ́n lójú ká má rúurú ẹ̀ mọ́ láṣẹ Èdùmàrè. ṣé a wá lè sọ wípé ẹni tí bàbá wọn ràn lọ́wọ́ òun ló pa ọmọ yìí ni àbí ó ń fa ọmọ náà lé àwọn tí ó jẹ́ agbanipa lọ́wọ́ ni àbí báwo mo bẹ̀ lọ́run nínú àánú ẹ̀ pé kó jọ kó má jẹ́ kí àṣírí ẹni ibi kó bò ìmọ̀ta lórí tèmi tí kò ní jọ láṣẹ Èdùmàrè tó wáyé pé ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ̀ ń darapọ̀ mọ́ ní ìkànnì Hajara Malifa TV ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button ká lè ní àǹfààní láti gbádùn ara wa síwájú sí àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí kí n tó lọ ẹ jẹ́ kí n máa fi eléyìí kún fún yín wípé lábẹ́ bó ti wù kó rí ẹ jẹ́ kí gbogbo wa ká wà lójúfò ẹ jọ̀ọ́ nínú àánú Ọlọ́run mo fi Ọlọ́run bá bẹ̀ yín ẹ má jẹ́ ká dágun lásòun tó bá ní ṣe pẹ̀lú ètò ààbò lágbègbè tèmi tìyín lágbára Ọlọ́run bá lábúrò oníṣọ̀kan tèmi tìyín láṣẹ Èdùmàrè ẹ bá mi share fídíò yìí ẹ bá mi comment kí lójú wòye yín gan ẹ wò ẹ bá mi like lágbára Ọlọ́run bá ayé òní fọ̀rọ̀ tiwa ṣe àríkọ́gbọ́n o àwòkọ́ṣe rẹ̀ ni ó máa jẹ́.